látòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn tá a ní fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kí ó tó lè di wípé àwọn ilé ìfowópamọ́ ó lè lẹ́sẹ̀ nílẹ̀ tó yanrantí, àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ti rọ ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa ìyẹn Central Bank of Nigeria láti ké sí àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn tí ìbáṣepọ̀ wọn ní ṣe níbàámu pẹ̀lú òfin àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó lámìlaka nínú ìṣúná owó láti ṣe ohun tó tọ́ àti láti gùnlé ìlànà tó múnádóko kí gbogbo ẹ̀ ó lè jọjú. Abdulsalam Jibril oníròyìn tó bá wọn wà bẹ́ẹ̀. Ẹgbẹ́ àjọṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àti àjọṣepọ̀ tó múnádóko láàrin orílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè Finland. Ẹgbẹ́ àjọṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó ti pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán léyìí tí yóò lọ́rìn pínpín láàrin orílẹ̀‐èdè Nàìjíríà àti orílẹ̀‐èdè Finland. Amòfin Ọ̀túnba Gbénga Daniel tí í ṣe ààrẹ ẹgbẹ́ náà ń ló pèpè fún àjọṣepọ̀ yìí nínú ìpàdé gbogbogbò tó wáyé níbi tí Ọ̀túnba Gbénga Daniel tuntun lórí ọ̀fẹ́ ìyanisípò padà ipò ààrẹ tó dìmú tẹ́lẹ̀ fún ọdún méjì òmíràn. Kókó àwọn nǹkan gbòógì ohun tí ẹgbẹ́ yìí dálé lórí ní ṣíṣe àtúpalẹ̀ èròǹgbà wọn lórí ìmúgbòòrò bá ọrọ̀ ajé àti mímú ìfọwọ́sowọ́pọ̀ àti àjọṣepọ̀ tó múnádóko wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì pàápàá jùlọ fún àgbéga àti ìdàgbàsókè wọn kárí ayé. Ẹgbẹ́ yìí nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Finland sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ nípa ètò ààbò, ètò ẹ̀kọ́, ìfìmọ̀kúmọ̀ láàrin ara wọn àti bíbọ̀wọ̀ fún òfin orílẹ̀-èdè àti ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹgbẹ́ àjọṣe lórílẹ̀-èdè Nàìjíríà tún pè fún ìdókòwò àti ìdàgbàsókè tó yanrantí láàrin ìlú méjèèjì léyìí tí wọ́n gba àwọn ọmọ ẹgbẹ́ náà lámọ̀ràn àti sa gbogbo ipá wọn àti jẹ́ kí ètò ọrọ̀ ajé ó gòkè àgbà sí i àti láti lè mú kí ìgbèrú bá ìdókòwò láàrin ìlú méjèèjì. Ọdún 2002 ni wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ fún ríran àwọn èèyàn lọ́wọ́, onílé iṣẹ́ àti kí àwùjọ ó lè máa jẹ orí ọ̀fẹ́ rẹ̀ pàápàá jùlọ òṣèlú òde òní. Àwọn onímọ̀ ẹ̀rọ, ọlọ́rọ̀ ajé àti ètò ẹ̀kọ́ àti ìṣe ìgbélárugẹ àṣà àti àwọn nǹkan míì tí ó sàlè máa mú ìbáṣepọ̀ ó wà láàrin ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ Finland. Ní báyìí àwọn ẹgbẹ́ yìí ti kí orílẹ̀-èdè Finland kú oríire ayẹyẹ àyájọ́ ọdún kẹrìndínláàádọ́fà tí wọ́n ti gba òmìnira ìyẹn 106th Independence Anniversary àti jíjẹ́ kí ọkọ̀ àjàgbé orí omi léyìí tí àkọọ́lẹ̀ rẹ̀ wà wípé òun ló tóbi jùlọ lágbàáyé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní oṣù kínní ọdún 2024 tó ń bọ̀. Ọ̀nà mìíràn rèé tí orílẹ̀-èdè Nàìjíríà àti Finland ó ti gbà máa bá ara wọn dókòwò papọ̀ lórí omi nípa fífi àwọn ọjà lóríṣiríṣi ránṣẹ́ sí ara wọn. Ìjàmbá ọkọ̀ tó ṣọṣẹ́ láàrin ọkọ̀ méjì lópòpónà Máṣọ̀sẹ̀ Èkó sí Ìbàdàn ló ti gbẹ̀mí àwọn èèyàn 10 tí àwọn 7 mìíràn sì fara gbọgbẹ́ yánnayànna. Nínú ọ̀rọ̀ tí Florence Ọpẹ́ ẹni tí í ṣe olùdá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú àjọ ẹlẹ́ṣọ́ ààbò ojú pópó ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn fi léde, ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ ní agbègbè afárá Kárà ní kùtùkùtù àárọ̀ ọjọ́ Thursday. Nínú ọ̀rọ̀ yìí ni ó ti jẹ́ ó di mímọ̀ fún ni wípé ìjàmbá ọkọ̀ yìí wáyé látàrí eré àsápajúdé léyìí tí ó ṣokùnfà dírẹ́bà ọkọ̀ Toyota Hiace bus tí ó ṣe ìkọlù papọ̀ mọ́ tirẹ́là èyí tó fẹ́ yípo ní òpópónà Máṣọ̀sẹ̀ náà. Wọ́n ti gbé àwọn tó farapa nínú ìjàmbá ọkọ̀ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye tí wọ́n sì gbé òkú àwọn tó pàdánù ẹ̀mí wọn lọ sí ilé ìgbókùsí ní ìlú Ṣàgámù. Nígbàtí Anthony Uga tí í ṣe alákòóso àjọ ẹlẹ́ṣọ́ ààbò ojú pópó ti ìpínlẹ̀ Ògùn ń bá àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ yìí kẹ́dùn, ó wá rọ àwọn awakọ̀ láti máa mú un nípa àti sinmi ó kéré jù ìṣẹ́jú 15 fún ti ìrìn àjò wákàtí 4 tí wọ́n bá ti rìn nítorí pé àìlera àbí kí ó rẹ̀ èèyàn ó lè jẹ́ nǹkan gbòógì tó máa ń sábà ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú pópó fún àwọn awakọ̀. Kó tó di pé a máa tẹ̀síwájú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ìjẹ̀bú Òde fún ìpolongo.
ẹ̀yin onílé iṣẹ́ ńláńláńlá àti kéréje-kéréje, ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà, àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá. Channel 63 àtúnwà lórí StarTime Channel 103. bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. ẹ̀yin tẹ́ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde. ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí: 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. ẹ káàbọ̀ padà. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ti kí agbábọ́ọ̀lù super eagle victor osimhen kú oríire gbígba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù ọkùnrin tó perégedé jùlọ nílẹ̀ áfíríkà ti ọdún 2023. ààrẹ tún kí asisat oshoala àti agbábọ́ọ̀lù super falcon ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù obìnrin tó fakọyọ jùlọ nílẹ̀ áfíríkà ti ọdún 2023, léyìí tí àmì ẹ̀yẹ yìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ tí asisat oshoala yóò gbà wálé. wọ́n tún kí chiamaka nadozie kú oríire ti àmì ẹ̀yẹ gólí aṣọ́lé tó perégedé jùlọ nílẹ̀ áfíríkà ti ọdún 2023, léyìí tó sì jẹ́ pé nínú agbábọ́ọ̀lù super falcon ilẹ̀ nàìjíríà ló wà. ààrẹ ò ṣaláì kí agbábọ́ọ̀lù super falcon obìnrin ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù tó tayọ wọn tí wọ́n sì gba àmì ẹ̀yẹ rẹ̀ bọ̀ wálé. nínú ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà sọ, bọ́lá ahmed tinubu, léyìí tí aṣojú wọn àjúrí ngulali ẹni tí í ṣe olùbádámọ̀ràn ààrẹ, ó ní ààrẹ orílẹ̀-èdè yìí ó gbóṣùbà káre láyé fún àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ nàìjíríà mẹ́tẹ̀ẹ̀ta yìí: osimhen, asisat oshoala àti nadozie fún ti ìfakọyọ wọn nílẹ̀ áfíríkà, léyìí tó sì sọ pé àwòkọ́ṣe ńlá gbáà àti ìyanràn ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà, ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ áfíríkà lápapọ̀, pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù káàkiri. níbí ni a ti máa bẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. ó dàárọ̀.